tó ọlọ́run Elédùmarè bá góògó ọba àdíkẹ́ ọba àdígẹ́ ọba afẹ́nifẹ́re ọba àjọ àpè agbèrimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba alógúnlọ́lá ní ìlẹ́yẹ ọgbọ̀gbà tí gbàrà àdúgbò abọ́gbọ̀ tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fìn ìbà obìnrin àwọn àgbàgbà obìnrin àwọn akáṣọ lérí mọ̀rẹ̀rù obìnrin bàmbàm tán yanyan ìbà yín o ìbà láàlú ògiri òkò òbẹ̀lẹ́kún sunkún kẹ́rù òbẹ̀lẹ́kún ọba násọ̀rọ̀ tí ò tó dáṣẹ́ ẹlẹ́kún sunkún láàárọ̀ yìí ṣẹ̀jẹ̀ ó ní mi ń sunmi láàárọ̀ yìí ń sùn fún ìbára síjẹ́ látọ́ pa ìwọ ni abániwárà bá ọ̀rá dá láàlú ìbára síjẹ́ látọ́ pa ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dọwọ́ rẹ o ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrẹ lápò kà tó dá lápò rí bí kò ló bá júbà lẹ̀ ilẹ̀ ó lanu ilẹ̀ ìbà mọ̀jà ṣe ọ́tẹ̀ mọ̀jà tójú ilẹ̀ mọ́lẹ̀ mọ̀jà kẹ́gun ayé mọ̀jà ogun alẹ́sẹ̀ mọ̀jà ajé sọ́fìn àwọn àgbàlagbà aṣọ ọ̀ka ènìyàn mọ̀jà bá wọn tẹ̀ Elédùmarè rẹ̀ ọba tó nílé ayé dọwọ́ rẹ o ṣàtìlẹ́yìn fún wa lórí gbogbo ìrìn àjò tá a dáwọ́lé ńlẹ̀ Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà káàkiri kọ́lọ́ gbà fún wa. ẹ̀yin ènìyàn mi a tún ń gbede bá a ṣe máa dé ìròyìn kan tẹ̀ wá lọ́wọ́ láti àárọ̀ kùtùkùtù lónìí ṣùgbọ́n nítorí pé àlàǹfààní àti tètè mú ètò yìí wá ló fà á ẹ má bínú sí wa. jẹjẹ àwọn ọmọ the 6th wàhálà lákan ṣẹlẹ̀ ní Borno tí àwọn Boko Haram tí wọ́n gbéná wojú ìlú kan tó ń pè ní Goza ní Borno wọ́n sì mú ìlú yẹn wọ́n sì sọ di ahoro wọ́n wá kó àwọn ọmọ kékèké ìlú yẹn wọ́n wá kó wọn jọ síbì kan wọ́n wá ń pàréèdì kíkan mọ̀ àwọn pẹ̀lú àwọn nǹkan ogun ńláńlá tẹ́ẹ̀lé bá lọ́wọ́ Nigerian Army. nínú wàhálà yìí a gbọ́ wípé àwọn ọmọ ológun orílẹ̀-èdè bíi ẹni tó yẹ rẹ̀ ga jù nínú àwọn ọmọ ológun yẹn bíi colonel level wọ́n jalè. ìròyìn Nigerian government ò ní gbé wọ́n dẹ̀ lè gbé ṣùgbọ́n àṣírí ibẹ̀ lára adágún kígé fún yín lálẹ́ yìí kẹ́ lè mọ ìtọ́jú wa ń rí lórí ọ̀rọ̀ Boko Haram. ìjọba ò rí nǹkan ṣe sí ọ̀rọ̀ 2027 ló bá jọba Nàìjíríà. ìyẹn kọ́ ló kèmí torí pé wọ́n ní bá já pẹlẹ́dẹ̀ jẹ àgúnlá àgún tẹ̀tẹ̀ ajá pẹlẹ́dẹ̀ jẹ àgúnlá àgún tẹ̀tẹ̀ ni nítorí pé Gàmbàrí pa Fúlàní ò lẹ́jọ́ nú ìlú wọn nìyẹn tá a bá ń gbé sùnmọ̀mí tira wọn ní Màdúgùrí kò yẹ káwa táwa mẹ́fà wọn pàánìkì ẹ fi wọ́n lẹ̀ àwọn náà nira wọn kásá máa dà wéréwéré wọn wá sọ́dọ̀ wá ń bí òun ní dìfẹ́ǹsì tèmi ń tẹ̀ láti dé káwọn èèyàn wa tí mo fi ń ṣe ìtanilólobó ìtanijí lójoojúmọ́ because èsì òkò kú làwọn ìran wọn láti lẹ̀ èsì òkò kú ni wọ́n kásá ti wá bí kan tí wọ́n tọrùn bọ̀ lójú mi lẹ́nìí ẹ jẹ́ kí n kọ́kọ́ fi fídíò wọn hàn yín ẹ̀ẹ́rì bá ń ṣe ń pàréèdì kẹ́lẹ́ bá a mọ̀. على العز سرنا نخوض القتال لأجل الهدى دين رب الجلال فلن نرتضي الذل في أرضنا سنسحق فلول الطغى والضلال على العز سرنا نخوض القتال لأجل الهدى دين رب الجلال فلن نرتضي الذل في أرضنا سنسحق. fọ́tò ọ̀gá ológun yẹn náà lẹ̀ ń dọ́gbọ́n wò tí wọ́n pa colonel ní lieutenant colonel ọwọ́ bá a lójú ogun yẹn tó náà jalè kẹ́ mọ̀ wo bí ọmọ Nàìjíríà bá ṣe ń lose àwọn àmì wa lójoojúmọ́. mo mọ̀ pé kinní yẹn kì í ti pa àwọn Boko Haram wà tactical ju àwọn Nàìjíríà àmì lọ ṣùgbọ́n ejò lọ́wọ́ nú ejò tó sì lọ́wọ́ nú ìjọba orílẹ̀-èdè yìí ò rẹ́dì láti tú àṣírí wọn. Ọlọ́run ló mọ̀ wọ́n ti sọ di business center ibẹ̀ lórí òkèèrè àwọn kan tí ń pọ́n ìdí nìyẹn tí èdè ká rójú tó ọ̀rọ̀ Boko Haram dọ́là lórílẹ̀‐èdè. ṣùgbọ́n gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí mò ń bá wí ẹ̀yin ẹ̀ sáà máa rawọ́ ẹ̀bẹ̀ sí Elédùmarè kọ́lọ́hún má jẹ́ kípa àwọn òkà wa ìyẹn jẹ́ nǹkan tó mímì wálé ní láti fi kíní yẹn kàn yín bó ti rí.
mo máa ń sọ kíní kan lórí ọ̀rọ̀ àwọn ẹ̀yà yẹn níbi ìnáwó kan tá a wà lénìí níwájú ọ̀dọ̀ mi ẹnìkan ń ṣe wedding fọmọ àwa náà wà ń bẹ̀ ṣé ẹ mọ̀ pé mọ́là kan ó dẹ̀ gbé èèyàn lákàdá wá bó ṣe gbé ọmọ yẹn bọ́lẹ̀ lòun àtọmọ yẹn sáà ní argument ìtí mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ ọ̀rọ̀ argument wọn kọ́ ṣé ẹ mọ̀ pé ọmọ ọmọlà yìí bó ṣe rí pé gbogbo wa bá ṣe pọ̀ tó bẹ̀ Yorùbá gbogbo pátá ó dẹ̀ tó yọ owó ẹ̀ṣẹ̀ sọmọ yẹn ó fẹ́ mọ̀ lò lọ́wọ́ kó yọ owó ẹ̀ṣẹ̀ mo wá sọ fáwọn èèyàn ń bẹ̀ pé etí mo sọ pẹ̀lú wa wọn rèé tó dé kémi máa pè fún ìpínyà láàrin west àti north bá a bá wọn ṣe mọ́ kéèyàn ó láyà lórí ilé onílẹ̀ kó máa sọ pé òun ó jagun tẹ́ bá lọ wo ogun 1840 1878 tá a máa ń pariwo ogun Òṣogbo àwọn ni wọ́n kógun wá s'Òṣogbo kì í ṣe pé Òṣogbo ló kógun lọ káwọn ọmọlé o kéèyàn wá sórí ilé onílẹ̀ kó mọ ìyẹn fanda torí ẹ̀ ló ṣe jọ mí lójú gan tẹ́ bá wo àwọn àrán yìí tí Yorùbá ò bá tètè pakítí mọ́lẹ̀ Ọlọ́run mọ̀jẹ̀ ó jẹ́ kòkòrò ajẹnirun tí wọ́n ti ń ròyìn rẹ̀ tipẹ́tipẹ́ ni àwọn pípé yóò fẹ́ jẹ́ tá a bá pakítí mọ́lẹ̀ kó mọ̀jẹ̀ pé bí kíní yóò ti máa lọ rèé torí ẹ̀ ní mímú wá sórí ìkànnì yìí ní gbogbo ìgbà pé ìkíyèsára ó ṣe pàtàkì níbi tá a bá dé yìí ọdẹ yọ owó ẹ̀ṣẹ̀ ti Yorùbá láàrin ogúnlọ́gọ̀ Yorùbá lé 50 kẹ́nìkan sọ pé òun bẹ́ẹ̀ nìkan jà láàrin gbogbo wa báyìí tó àwọn èèyàn wá ní kí Yorùbá yẹn sáfilẹ̀ kó ọmọ bá tiẹ̀ lọ ẹ mọ Yorùbá wọn ò tí ì bí pàrípàgbà Yorùbá yẹn dá nígbà táwọn alẹ́ àwùsá tá ń bá yàn ọ́ jẹ kápá wọn ni wọ́n yàn ọ́ jẹ lọ́wọ́ táwọn èèyàn wọn rí ọ pẹ̀lú wọn wàhálà àwọn mẹtínú ni ọba àmọ́ nà owó tó ní kó nà dáadáa eléyìí tí bá lọ lẹ́gbẹ̀ẹ́ títì gan lè wá bọ́ tó fún ọ lẹ́fàṣẹ tàbí kó fún ọ elétí mọ́bẹ̀ wọ́n fẹ́ lu Yorùbá yẹn pa wọ́n dáwọ́ jọ lù ní àwọn sọ̀pọ̀ jà so wọn ò bí ẹnìkan dá kọ́bágúsá jà láti níbi ibù nínú Agége bágége ṣe rí bó ṣe jẹ́lẹ̀ Yorùbá yẹn wọn ò tí ì bí pàrípàgbà Yorùbá kan dá kó dúró bẹ̀ pé òun fẹ́ namálà ibi àwọn pàṣí tí pẹ́kẹ́ ò ní pin tí ò ní gbin torí ẹ̀ òun ni mo ṣe rí ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá ó ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi ní gbogbo ìgbà àárọ̀ lálò nígbà tá a bá ṣe àwọn gọ́ọ̀mẹ̀ntì wọn ò tí ì bí èèyàn rí ìgbà tí IBB ló burú jù máa tó wá gọ́ọ̀mẹ̀ntì àwọn ọmọ làá máa na àwọn ìyá yẹn ṣeré ní ọjà ṣeré ni wọn ò tí ì bí ìyá èèyàn rí gbogbo èmi ni àwọn oríko Òkègbó gbogbo àwọn ìlú tó jẹ́ gbèríko tó wà lábẹ́ Òkègbó tó wà ní abẹ́ kílókò Ìfẹ́tẹ̀dó gbogbo èmi ni gáràjì Ọlọ́dẹ lọ sí Mẹ́fúradé Omi Funfun gbogbo àwọn àdúgbò yẹn nígbà yẹn tá bá wá sí ọjà Onígbòdògì ẹ rí àwọn ọmọlà tí wọ́n máa halẹ̀ àwọn ìyá olóbì yẹn lórí wọn ò tí ì bí pẹ̀rípẹ̀gbà wọn kí wọ́n sọ̀rọ̀ despite pé territory Yorùbá ni wọ́n wà so kí wàá lájọṣepọ̀ kí ẹbẹ torí ẹ̀ mo fi ń sọ pé tẹ́ ẹ bá rí lídà kan nílẹ̀ Yorùbá tí bá ń sọ fún wa pé ẹni sùúrù yóò dà ẹ gbà pé orí òkèlè rẹ pọ́n láti ibi àìdá tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni ẹ gbà pé ọ̀tá Yorùbá lè nítọ̀hún ọ̀tá Yorùbá ni ṣùgbọ́n mo mọ̀ pé ẹni jẹ́ kí n kọ́ kankan lẹ̀ fún ilé nìyí Yorùbá bọ̀ nínú problem yẹn ó kù díẹ̀ ẹ sáà máa fọkàn bá lọ ẹ dẹ̀ máa fi ìwúre tì í nídìí torí ìwúre kò sí téèyàn fẹnu sọ láyé tí ò ní wá sí ìmúṣẹ wọ́n ní ẹran tọ́ka bá fẹnu sọ ẹnu ọ̀ka ni ó kù sí Akérédùgbọ́n ò ní tagbò kó mọ́kànlẹ̀ pa gbogbo téwì ayé bá wí lọ́sà òkè máa gbà torí ẹ̀ la ṣe ń sọ fún àwọn èèyàn wa ẹ̀ máa wúre fúnlẹ̀ Yorùbá ní gbogbo ìgbà tẹ́ bá ti ń jí pé ìwọ Ọlọ́run ìdí tá a fi bọ́ sóko tá a wà yìí àmọ́ tá bàbá wa fi tó kó ìfi jẹ́ tó fi ń rí bó ṣe ń rí ṣùgbọ́n àwọn à ń bẹ̀wò Elédùmarè
mọ́sálà ìyọ wá nínú òfin tá a tira wa bọ̀ tá a mọ̀ dí tá a fi débẹ̀. ẹ wà tó máa wí lóǹkejì wípé tá a bá wá rí èèyàn tá a bí lábẹ́ obìnrin àbá afabẹ́gbé jáde tó jẹ́ pé gbogbo ìmọ̀ràn rẹ̀ ìlòdì sí bí yẹn ó ṣe máa ìmọ̀ràn rẹ̀ ni pé bí Yorùbá ó ṣe pẹ́ nínú wàhálà àti ìpayín kéke. Ọlọ́run ọba tó dá ayé òun ọ̀run má jẹ́ kọjú ẹni náà kó pẹ́ lórí ilẹ̀ mọ́, torí wọ́n ní tí ọ̀tá ẹni bá fayé lẹ̀ bóyá ara kúkú dẹni. ìdí nìyẹn tó jẹ́ máa múrò wúre yìí wá, ẹ máa wí ní gbogbo ìgbà ó ṣe pàtàkì ó. ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ sọ lénìí. kinní kan ṣẹlẹ̀ táwọn èèyàn ròyìn, màá mú fídíò kan wá tí olóyè Ìgbòho ti sọ̀rọ̀ wípé àwọn ò ṣe Yorùbá nation mọ́, wípé ibi táwọn wà táwọn ti ṣe wàhálà. wọ́n sọ, ẹ má jẹ́ kí n gbẹnu mi sọ, ẹ jẹ́ ká gbé yín sí débẹ̀ kẹ́yìn náà gbọ́ tẹnu wọn fún ara yín. kí lẹ́sẹ̀ mi ṣé mo ṣe síta tó mi ṣé mo ní kí Yorùbá mọ́ rìn ni. Koiki Media bring the work closer to your doorstep. mo ní èyí Fúlàní tẹ́lẹ̀ Ní ní ẹjọ́ kẹfà oṣù kẹta ọdún wọ́n Buhari tó 2026. jẹ́ president tó bá ti lè ṣe déédéé ẹ pín Nàìjíríà. ohun tí mo sọ nìyẹn. kò lè pọ̀ jù kò tí ì pọ̀ jọ̀rọ̀ tí mo lè sọ náà. ẹ̀tọ́ mi ni mo béèrè. ẹ̀tọ́ wa ni mo béèrè. wọ́n wá nípa wọ́n pa àdògán wọ́n pa àbúrábàtà ìyá mi kúlé lórí wọ́n pa àwọn kan lẹ́kọ̀ọ́ lórí ìrìn àjò yẹn. Koiki Media bring the work closer to your doorstep. àròmìnira wọn ò fi mí lẹ̀ nǹkan dẹ̀ ń bàjẹ́ lọ mo dẹ̀ bí mọ́lẹ̀ rẹpẹtẹ àwọn ọmọ mi sunkúnsunkún mo gbà fọlọ́. ta ló bá mi rántí ìyá àdògán, ta ló bá mi rántí ìyá àbúrábàtà àtàwọn ọmọ rẹ̀ mọ́, ta ló rántí fámìlì ìyá mi, kò sí, ó ti wà lọ́rùn mi nìkan. ok now àwọn bàbá kan wá dìde pé ẹ̀sùn lọ́dọ̀ bàbá Tinubu yẹn yà ló bá sọ ọmọ yìí lọ́rùn lẹ̀ kó lè máa padà tí kò sí ní ṣe nǹkan rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. bàbá yẹn dẹ̀ ni mo gbọ́ ẹ tó bá ní kí n mọ tẹ̀lé Tinubu yẹn kó yóò sòkò tọmọtọmọ. gbogbo ayé mi tẹ̀lé bàbá Tinubu yẹn yóò sì wọlé second time. tọ́ba wá nífẹ̀ẹ́ mi tọkàntọkàn ó ní láti support Tinubu. bàbá yẹn wá ní pé ibi tọrọ dé pé Sunday mo níbẹ̀ ni bàbá mi. àwọn bàbá Olúgbọ́n wá ní Sunday mọ́ ni bàbá Olúgbọ́n ní Sunday mọ́ ni sà security ló bẹ̀rẹ̀ mo ní bẹ́ẹ̀ ni o lè rí àwọn ọmọ bíi 50,000. mo ní bàbá mi máa rí ìlú bẹ́ẹ̀ lọ. tí ẹ dẹ̀ lè fèsì àwọn terrorist tó ń disturb wa lẹ́yìn mo ní bẹ́ẹ̀ ni bàbá ní àwa sọ fún president pé ẹgbẹ́ security fún ọmọ yìí ó fèsì àwọn terrorist yẹn àti Kwara ni o àtẹniwé ẹ̀ ní o Koiki Media bring the work mo ní closer to bàbá your mi á sì doorstep. jù bẹ́ẹ̀ lọ. ọlọ́dẹ pàṣẹ sí àwọn bàbá yẹn bá bàbá Tinubu sọ̀rọ̀ bàbá ní terrorist ni anike face mo ní bàbá terrorist náà là á fèsì kó sì tọ́jú pọ̀ láwọn Fúlàní tẹ́ bá ti dáadáa àbí Haúsá tí ń ṣe tiẹ̀ jẹ́jẹ́ àníwàlá pẹ̀lú wọn ṣùgbọ́n àwọn terrorist tó ń wọnú ilẹ̀ wa pé káwọn bàbá wa mọ̀ lògò kọ́ mọ̀ lòdò àwọn yẹn ni àfẹ́mọ́ wọn ní kò sí tó fi ṣe yẹn lọ àárín ìjà àwọn èèyàn rẹ lọ kọ̀wé wa ẹ bá pàtẹ́wọ́ pọ̀ àti gbogbo àwọn ọba tí ń bẹ́lẹ̀ Yorùbá pátápátá gbogbo ọba tí ń bẹ́lẹ̀ Yorùbá náà ló ti wà lọ́wọ́ tá a wà ìjà tẹ́lọ̀rìsì kò níjà tiwa nìkan ó ti dìjà gbogbo ìjọba gbogbo àgbáyé ó ti dìjà àwọn ọba ilẹ̀ Yorùbá tí ó pé bàbá bẹ̀rẹ̀ ẹ̀ sìn àwọn atájọ sí náà rèé àwọn àgbẹ̀ ọmọ olóko bó ṣe kó olóko ó sì mọ olóko èmi lè fi ń dáhùn bàbá mi lójú pé tí ẹ bá fi àyè gbà mí gẹ́gẹ́ bí ẹ ṣe sọ yìí tí bàbá Tinubu ṣe fún wa ní support ó ní sí terrorist gbogbo lẹ́yìn ilẹ̀ Yorùbá náà sọ̀rọ̀ ẹ̀ wọ́n ní gbogbo ilẹ̀ Yorùbá ń bí wèrè ní àfihàn wèrè. Koiki Media bring the work closer to your doorstep. tí wọ́n máa ń kóra wọn jọ lọ́tún lọ́sì lórí bàbá Bọ́lá Ahmed Tinubu ọ̀ràn pa àwọn rẹ̀ ni. wọ́n kóra wọn jọ lódì wọ́n kóra wọn jọ lódì. Ọlọ́run bá sórí mi tó ní wá gbogbo aláfẹnú wa kọ nípa àwọn bàbá yìí. bẹ́ẹ̀ni bàbá Tinubu bí táwọn ọ̀fẹ́ ni Ọlọ́run yẹn dáadáa ní ẹni ire ni kò yẹ kó sọ pé òun dáríjì mi torí mo kú. mo sì gbogbo àwọn ọba tí
a lè sọ fún ọ yìí pé à ń sọ fún ọ yìí pé àwọn Fúlàní ń pa wá ẹ̀yin bàbá yẹn dẹ̀ lajú ilẹ̀ ká mọ̀ sọ fún ọ̀gbẹ̀lẹ̀ gbàgbẹ́ dẹ̀ lajú ilẹ̀ wọ́n sì pa wá ṣe mọ̀ pé káyọ̀ wọ́n yìí ni èébú àgbàlagbà à ń sọ pé ẹ̀rẹ̀ lajú ilẹ̀ wọ́n dẹ̀ ń pa wá ẹ̀rẹ̀ sọ̀rọ̀ àwọn bàbá yẹn ò tún wá jí sọ̀rọ̀ bàbá òní ní ọmọ wa ní nàá tó bá bú wa ńkọ́ tọmọ bàbá bú wa sára ta ni kó bú wa ẹ wo bàbá dáadáa bàbá òní ní gbogbo alákùnjọ wa mẹ ó ní bí Ìgbòho ó tún sọ Ìgbòho ṣá bí ò bá bú mi ta ló fẹ́ bú mi Sunday ẹ kò lè bẹ̀yà mi bàbá òní ní Sunday ọmọ mi ni adẹ̀bẹ̀rẹ̀ àwọn kan wọ́n tilẹ̀kùn mọ́rí fún wa àdẹ̀bínú. ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu olóyè yẹn nítòótọ́ èmi náà lọ bẹ̀ mo sì rí àwọn nǹkan wọn tó bàjẹ́ wọ́n fi hàn mí odidi ilé kan wọ́n sọ dahoro odidi agbọ̀n kan níbi tí wọ́n máa ń gbàlejò sí àwọn aláìdáìdá wọ́n sọ bẹ̀ dahoro gbogbo sí wọn náà tútà àwọn kìnìún yẹn dùn wọ́n gan bó dẹ̀ ṣe le tó náà ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọn tó jẹ́ nǹkan kìnìún ni wọn ò ní access sí so ó dùn wọ́n mo dẹ̀ mọ̀ pé ẹmọ̀ téèyàn bá níyàwó tó dẹ̀ lọ́mọ ọmọ àti ìyàwó náà wọn ò ní fa bá wọn lọ́rùn lẹ̀ pé eléyìí tẹ́ ẹ ṣe tẹ́ ẹ rówó tọ́jú àwọn ọmọ tó dé àfẹ́tì ọjọ́ iwájú àwọn ọmọ ó wà lára tó dé kó lóyè Ìgbòho kó darapọ̀ mọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu olóyèdè ní tẹ́ ẹ bá mọ̀ pé lóòótọ́ lẹ fẹ́ràn mi ẹ tẹ̀lé mi ká lọ bí tí ń bá lọ for now tó bá pẹ́ lódodo ọ̀fẹ́ náà lóyè Sunday Ìgbòho ọ̀ tẹ̀lé lóyè Sunday ọ̀ gbà fún tó bá gbà fún báyìí ni nítorí nínú tí mo tètè sọ̀yàn dẹ́dọ́ ní kí wọ́n incapacitate èèyàn kí wọ́n gba nǹkan tí èèyàn fi ń ṣe nǹkan àmúṣagbára bí owó bí dúkìá èèyàn kan gbẹ́sẹ̀ lé kálágbára kan gbẹ́sẹ̀ lé mọ́lẹ̀ wọ́n ti sọ̀yàn dẹ́rú irú ẹ̀ ní ìṣẹ̀lẹ̀ láàrin Amẹ́ríkà àti Iran lẹ́yìn báyìí Iran ti ń pariwo pé òun ti sọ fẹ́dà pé kámẹ́ríkà ọdún káwọn oríṣà káwọn ní agreement káwọn sọ̀rọ̀ papọ̀ so balagbara ṣe máa ń ṣe falagbara nù ṣùgbọ́n kéde kan wà tí mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ àwọn èèyàn wá ń pè mí pé ṣé Yorùbá nation ti kú náà nù mo wá ní Yorùbá nation kú wípé nígbà tí ẹ̀yin rò pé Yorùbá nation kú as a Yorùbá man ipa wo lẹ́yìn kó gbogbo wọn ní àwọn nípa táwọn fẹ́ kó pé ó kàn jẹ́ ẹ̀dùn ọkàn ni ó mú ẹ̀mí ìrẹ̀wẹ̀sì wá mo understand bẹ́ẹ̀ nìyẹn ṣe sọ̀rọ̀ mo wá kọ̀sóòlẹ̀ mo ní ẹni sùúrù àsìkò tá a wà yìí pé gbogbo tí ń ṣẹlẹ̀ pátá làwa ti gbọ́ àti gbọ́ pé yóò rí báyìí níbi tí wọ́n sọ dé ọ̀rọ̀ last year ni nígbà tí wọ́n sọ̀kalẹ̀ lókè Ìtàṣẹ Ifẹ̀ ọ̀rọ̀ wáyé lókè Ìtàṣẹ Ilé Ifẹ̀ àwọn babaláwo tó dífá lèsì ó ní tí wọ́n sọ ó ní tí Ifá sọ mo dé Èkìtì the same Ifá yẹn mo bá lẹ́kìtì ní ìgboro Adó Èkìtì tí babaláwo kan náà tó dárú fáyẹn again tó sì sọ wípé ọ̀rọ̀ Yorùbá nation ló ń fẹ́ sọ yìí ó ní ẹ lọ fọkàn yín balẹ̀ ilẹ̀ Yorùbá gba ìdáhùndè ṣùgbọ́n àwọn tẹ̀ ń wò tí ń sáré kiri yìí kọ́ ni ó gbà fún yín ìjọ náà lòdòdó ọ̀rọ̀ jáde mo dìde mo wòkè mo wólẹ̀ ojú mi pọ́n róróróró mo wá wò pé tí Ifá bá fi sọ̀rọ̀ báyẹn yóò nídìí kí ló tí Ifá fi sọ bẹ́ẹ̀ Ifá ò dẹ̀ ní retí ẹ má jẹun parọ́ tẹ̀ ń jẹ Ifá ò ní retí o ètùtù tí Ifá yàn wọ́n lọ́dún náà lọ́hùn wọ́n ṣe é torí ẹ̀ lọ́kàn mi tó ṣe balẹ̀ ibẹ̀ ni Ifá ti mẹ́ńṣàn gbogbo tí ń ṣẹlẹ̀ lénìí pé olóyè Sunday Ìgbòho yóò bọ́ sórí podium yóò sọ pé òun ò ṣe Yorùbá nation mọ́ àsọtẹ́lẹ̀ ti wà lórí ẹ̀ ẹ̀yin èèyàn ni kẹ́ má banújẹ́ olóyè Sunday Ìgbòho ò sì ní fi ilẹ̀ Yorùbá lẹ̀ toró fẹ́ràn àwọn Yorùbá gẹ̀ẹ́ mẹ́jọ parọ́tà yìí jẹ́ ó fẹ́ràn àwọn Yorùbá o ṣùgbọ́n ogun nílé ogun lóde ni fún Sunday Ìgbòho lásìkò tá a wà yìí ogun nílé ogun lóde ni
ogun tí ń jà lọ́wọ́ ogun bó o ní nǹkan mi ò ṣe ní parẹ́ bó làwọn ọmọ mi ó ṣe mọ̀ mí ń bàbá lógun tó lóye Sunday Igboho ń jà lọ́wọ́ yẹn ẹ yọ̀ǹda rẹ̀ for now ẹ sì mọ̀ ní lára ìwọ tó bá mọ̀ pé o sì fẹ́ ṣe pẹ̀lú lóye Sunday Igboho ẹ wà pọ̀ ẹ mọ̀ ní lára ẹjọ́ nífọ̀kànbalẹ̀ kó lè délẹ̀ lérí tí ń lọ kò sọ pé òun ò bá wa òun ò ní bá Yorùbá nation tó papọ̀ mọ́ àbọ̀ òun ò ṣe nǹkan fúnlẹ̀ Yorùbá máa ń títí ẹ̀ ni pé ẹ yọ̀ǹda òun for now ẹ jẹ́ kó òun faraṣẹ́ kó pẹ̀lú àwọn Bàbá Bọ́lá Ahmed Tinubu. Nǹkan ó lágbára o kéèsì tí mò ń sọ ẹni tíjà bá bá ní máa pẹ̀rẹ̀ lọ́kùnrin o ẹni tíjà ò bá dé bá ní máa pẹ̀rẹ̀ lọ́kùnrin gbogbo wa la ní access àti rí ìyàwó àtọmọ wa tá a jókòó tì wọ́n olóyè ò ní gbogbo opportunity yẹn for long o àgbà tó jáde ìyá rẹ kú sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn torí ẹ̀ lẹ́fi gbọ́dọ̀ forí rẹ jẹ́ ṣùgbọ́n àwa tí ò jẹ́ kémi ó kàkún níjọ́ tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ mo wà ń bẹ lóye sẹ́pẹ́tẹ́ ìpínlẹ̀ bá mi sọ̀rọ̀ nífẹ̀ẹ́ ní kónú ni wípé bí mo ṣe fẹ́ rìn mi rèé ìwọ tó o bá mà pọ̀ fẹ́ mi ọ̀ tẹ̀lé mi lọ bá Bàbá Bọ́lá Ahmed Tinubu ni ó sọ fún mi point blank mo dẹ̀ gbé wá sórí ìròyìn bẹ́ẹ̀ inú mi dẹ̀ dùn àwọn náà jáde wọ́n sọ káàkiri everybody kò fi bò torí ẹ̀ ni mo ṣe ń dọ́gbọ́n plead sẹ́yìn èèyàn lénìí mo wá sọ àsọtẹ́lẹ̀ tá a ti gbọ́ látẹ̀yìnwá àsọtẹ́lẹ̀ yẹn lọ fáa o ìní sọ débi tó dé ṣùgbọ́n lórí tí olóyè àsọtẹ́lẹ̀ ti wà torí ẹni ìfẹ́ kẹ́nìbọ̀dì kọ́kàn ẹ̀ sì gbọ́dọ̀ banújẹ́ lé lórí ẹ̀ sì gbọ́dọ̀ pé olóyè Sunday Igboho ló kọ gbogbo èyí tẹ̀ ń pè ló kọ ẹ̀ mọ nǹkan kan ni ẹ̀ mọ bẹ́lẹ́dùmọ̀rẹ́ ṣe máa rìnrìn àjò pẹ̀lú tá a gbé dání àsọtẹ́lẹ̀ ń bẹ o ẹ lọ kọ̀rọ̀ tí mo sọ́ọ́lẹ̀ lénìí mo tó fi ọjọ́ àti wáyé mi mo fi búra ilẹ̀ Yorùbá gba ìdáhùndè ṣùgbọ́n kì í ṣàwọn tí a rò pé yóò gbà yìí àwọn ni ó gbà Ifá sọ categorically inú mẹ́dọ̀ tí babaláwo tí ó sọ̀rọ̀ yẹn tọ́lọ̀ bá ní pé kí wọ́n rí fídíò tí mò ń ṣe lọ́wọ́ yìí àwọn gan ó pọ̀ mọ̀ pé ó kọ́mẹ́ǹtì sábẹ́ kọ́mẹ́ǹtì mi ó láwọn èèyàn kan tí mo fún ní information yẹn gbà yẹn mọ̀ á máa kọ́ sábẹ́ kọ́mẹ́ǹtì yìí tó rà káàkiri nílẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ Yorùbá nation ọ̀nà sì ti jìn àdẹ̀ ní sẹ́ni padà òdodo ọ̀rọ̀ bẹ̀lẹ́ gbọ́ lẹ́nu mi lé nìyí kódà ká jókòó tí Bọ́lá Ahmed Tinubu kájọ máa fọwọ́ wíwọ́ báyìí àwa ò sẹ́ni padà o mo sọ dáadáa púpọ̀ wa kọ́ náà ni ó jagun délẹ̀ lérí yóò gbé ilẹ̀ Yorùbá délẹ̀ lérí púpọ̀ nu wa kọ́ àwọn kankan wà tá a gbẹ́kẹ̀lé pé wọ́n ó ṣe dáadáa fúnlẹ̀ Yorùbá tí wọ́n ò ní ṣe mọyì ọmọ tílẹ̀ Yorùbá ní tí wọ́n dá nínú ayé tí wọ́n ò sì ní dá sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ṣe báwa la Ọbásanjọ́ ṣe ń ṣe tiwa ní ṣe báwa la dìbò fún Tinubu ṣe Tinubu ṣe tilẹ̀ Yorùbá ní ṣe bọ́ tẹ̀dọ̀ láṣẹ bí lórí ilẹ̀ Yorùbá yìí ló ti sorí ire Adénúgà ṣe bí lórí ilẹ̀ Yorùbá gbogbo wọn ti ń jẹ ṣé wọn ò gbọ́ ni pé wọ́n ń pa Yorùbá mélòó wọn lẹ wá rí tí wọ́n ń jáde fúnlẹ̀ Yorùbá mélòó wọn ló ti jọ kan tó ní ibo làṣẹ fẹ́ sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá the only person tá a máa rí òun náà ni bàbá Wọlé Ṣóyínká the only person mo rìnrìn àjò kan lọ́kọ́ tó ní mo lọ bá bàbá Bánjí Akíntóyè bàbá professor Bánjí Akíntóyè bàbá jẹ́ kí n mọ̀ pé professor Wọlé Ṣóyínká gan bí ìjọba ìlú kan sẹ́yìn àwọn arírà àwọn sọ̀rọ̀ mo mọ̀ pé ó jẹ́ pé wọ́n wá yọjú sí wọn bẹ̀ so láti lè fi yín lọ́kàn balẹ̀ pé nìkan ṣoṣo tá à ń rí nìyẹn tó jágbàlagbà àwa àyókù àwa tá à ló kọ nílẹ̀ Yorùbá là ń rí kíní ìbí ìyànjẹ pé ìran wa ń bẹnu ìgbèkùn tí bàbá Bọ́lá Ahmed Tinubu bá jókòó wájú mi màá béèrè question yẹn lọ́wọ́ wọn pé sílẹ̀ Yorùbá ò sí nínú ìgbèkùn tí ò bá wá fi dá mi lóhùn rẹ̀ lẹ́yìn a máa rí wọn pé alábòsí làwọn náà gbogbo wọn àtàwọn ọba ní o gbogbo ọba ilẹ̀ Yorùbá ló mọ̀ pé inú ìgbèkùn nílẹ̀ Yorùbá wà pé oko ẹrú la wà ìlú tí wọ́n máa pa ojúgbà wa tá à ní lè sọ̀rọ̀ a ní IG ní orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá tó jẹ́ ọmọ wa ẹgbẹ́ tó kun wọ́n ṣe pa ọba tó lẹ́kìtì kó sọ̀rọ̀ tọ́jọ́ fi gorí ọjọ́ tó sùn gorí oṣù kò sọ̀rọ̀ dòní tó fi kó ń jọba
àṣẹ̀ṣẹ̀ máa rírò ẹ̀ nígbà wọn pa Bọ́lá Ìgè ṣé Ọbásanjọ́ jà sí tó sọ̀rọ̀ nígbà tí wọ́n pa Bọ́lá Ìgè bàbá Bísí Àkàndé wà níjọba bàbá Bọ́lá Ahmed Tinubu wà níjọba lẹ́kọ̀ọ́ bàbá Adéfarati wà níjọba l'Oǹdó bàbá Lamọ Adésínà ló wà l'Ọ́yọ́ bàbá Níyì Adébáyọ̀ ló wà l'Ékìtì bí gbogbo wọn ṣe pọ́n ilẹ̀ Yorùbá nìyẹn kò sẹ́ni tó jà lórí ikú Bọ́lá Ìgè dòní pé ikú wo ló pa Bọ́lá Ìgè ṣé ti rí ibi táwọn àwọn Yorùbá ń tira wọn lọ àbẹ́ẹ̀rí ìdí nìyí tí mo fi ń dọ́gbọ́n sọ fún èèyàn mi wípé àwa kan kódà kó kú èèyàn mẹ́ta àwa kan àwọn tán ni wọn ó jà fún òmìnira ilẹ̀ Yorùbá wọ́n ti bí wọn sínú ayé wọ́n sì ti ń ṣiṣẹ́ tọ̀ ṣùgbọ́n ní náà tí ìmọ̀ pé òun lọ́lọ́run fẹ́ lò Elédùmarè fẹ́ lò wọ́n ló ti wà lórí ilẹ̀ ṣùgbọ́n kò tí ì mọ̀ pé òun lọ́lọ́run fẹ́ lò Ọlọ́run ó dẹ̀ lò ó ń bọ̀ láìpẹ́ ẹ lọ kọ̀rọ̀ tí mo sọ́lẹ̀ yóò ṣe àwọn tí ó ṣe kò sí kí bàbá Bọ́lá Tinubu kó má kúrò lórí oyè yẹn mọ́ kó lo 100 ọdún lórí oyè yẹn àwọn tí ó gba ìdáǹdè fúnlẹ̀ Yorùbá ń bọ̀ wọ́n ti parí ètò tiwọn torí gbogbo tó yẹ ká ṣe láti ṣe fáwọn ònẹlẹ̀ adẹ́mọ̀ kí wọ́n ti gbà á tí bàbá sọ pé gbogbo ètùtù tẹ́ gbé wọ́n gbà á kí ló tó kù ká fọkànbalẹ̀ ká máa retí ló kù èmi nígbàgbọ́ débẹ̀ torí àwọn ọ̀sẹ̀sẹ̀ máa rí ìrìn àjò yẹn ẹ fọkànbalẹ̀ Yorùbá ẹ má bu olóyè Sunday Igboho mo tó bẹ̀yìn lẹ́ẹ̀kan sí ẹ má bá olóyè Sunday Igboho jà ó ti gbìyànjú ipá rẹ̀ ó ti sa ipá kí ló kù tẹ́ fẹ́ kó ṣe nígbà tí wọ́n fẹ́ mú lẹ́tà lọ sí Chatham House olóyè Sunday Igboho ló gbé lẹ́tà lọ ẹ̀yin ọmọkùnrin yìí òun náà ti gbìyànjú kì í ṣe gbogbo èèyàn náà láàmú sáré dojú ìjà kọ torí mo ráwọn bloggers wọ́n ti sáré sọ̀rọ̀ kì í ṣe gbogbo tó kàn nìyẹn nínú ọ̀rọ̀ wa we have to be serious ní level tá a bá dé yìí we have to be serious kì í sọ̀rọ̀ èèyàn olóyè Sunday Igboho àwọn èèyàn kan caption ó dá ilẹ̀ Yorùbá irú ilẹ̀ wo ló dà ilẹ̀ wo lolóyè Sunday dà táwọn bàbá Bọ́lá Tinubu ò tí ì darí tí wọ́n dájú bẹ́ẹ̀ lọ táwọn ọba yín ò dájú bẹ́ẹ̀ lọ kí lẹ fi wọ́n ṣe. nígbà tó lóyè tí ń sá kiri kò èèyàn bẹ́ẹ̀ lọ lóyè ló sá tẹ̀lé lẹ́yìn tí ń bá wá ojútùú sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ gbogbo àwọn tó bú tó bá sọ̀rọ̀ tó bá jà náà nítorí kíkílẹ̀ Yorùbá lẹ́gbẹ̀gbà dáńdé àwọn náà wọ́n padà tó wọ́n lọ́wọ́ kí wàá lẹ fẹ́ kó ṣe tight corner lolóyè wà èmi ò ní parọ́ kò sí nǹkan tó fẹ́ fi ṣe bí mo ṣe dé èmi ò ní nọ́mbà olóyè lọ́wọ́ bí wọ́n ti gbà tó lóyè ríra tẹ́ ń wò tájọ jókòó yẹ mi ò gba nọ́mbà àwọn débi pé wọ́n gbé ẹ̀ ló bàbá bóòdì òbóòdì ti ń lọ wọn ò sì ní nọ́mbà mi àṣírí lẹ́gbẹ́lẹ́nu mi lé nìyí èmi ọkùnrin ogun ẹ̀ṣọ́ kò yẹ ọmọ agbọ̀nyùn níjọ́ tó gun bá lé ẹ̀ṣọ́ òpèrè àwọn ló kọ́ bí mi ṣe máa rìnrìn àjò ayé mẹ́nu ìbẹ́ síyàn ní kí bẹ́ síyàn o ṣùgbọ́n òdodo ọ̀rọ̀ bẹ̀ òní mo sọ tó bá jẹ́ mi náà ń kọ́ bó lè ṣe fẹ́ kí n ronú kí n fi lélẹ̀ fódìdí ọdún 5 sí 4 kí ìyá ó kú kí ọ̀rẹ́ ó kú kọ́pọ̀lọpọ̀ ó kú ní sàkání èèyàn nítorí èèyàn torí rẹ̀ ní gbogbo táwọn yìí fi ṣẹlẹ̀ o ọmọ àtìyàwó bẹ́ dànù wọn ò ríra ó tún wá lẹ̀ wọ̀n bẹ́ẹ̀ náà fi kú wá kiri àwọn tó gún gbà yẹn náà wọ́n tún wá pẹ̀ padà wálé pé tó a fún ọ ní ìdáǹdè ó yá ọ̀ọ́sẹ̀ tiwa ẹ yọ̀ǹda rẹ̀ ẹ má jẹ́ kí ó rí Yorùbá pé bí afẹ́bísólóore nítorí ọ̀la tí ó tún wúlò fún wa ọ̀la Àṣàkẹ́ ẹ yọ̀ǹda rẹ̀ ẹ yọ̀ǹda olóyè Sunday Igboho àwa ti gbọ́ pé kì í ṣàwọn ni ṣùgbọ́n wọ́n ti là lójú wọ́n ti fẹ̀ ìrìn àjò yẹn lójú kalẹ̀ ó kù sáwà náà káwọn náà rìn ṣé bákùnrin gbogbo wa ṣé èèyàn wá tán lẹ̀ Yorùbá ni níjọ́ táwọn olówó kú àròpá àní eré èèyàn máa ń lẹ̀ Yorùbá ni ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn sí Bọ́lá Ìgè òdìdí nígbà Bọ́lá Ìgè kú sáàròpá kò sí èèyàn wá tún jáde lẹ́nu èèyàn jáde o Ifádẹ̀jì oyé wa níjọ́ kẹ́ni àná nígbà tí Yorùbá nation hot lọ́wọ́ ó ní kí iṣẹ́ àwọn tí ń bẹ lójú ogun yìí ni ó gbà á kí lẹ wá fẹ́ gbọ́ ó kù àlè sọ́jáde nígbà yẹn ṣùgbọ́n nísìnyí
tí ọ̀rọ̀ tí Ifá sọ tí wọ́n á ṣe sáwà ní máa sọ báyìí nígbà tá a gbọ́n gbà yẹn àlè sọ mo wà lẹ́kìtì níjọ́ náà mo gbójú òkè ojú mi pọ́n máa yẹn rí i pé lára mi nǹkan ọ̀rọ̀ tí Ifá sọ yẹn mi kò wọ̀ mí lára pé ó wọ̀ mí lára pé kò tẹ́ mi lọ́rùn mo ní bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ tún mi Ìjẹ̀ṣà níjọ́ náà lọ́hùn mo kàn sí mo ní Ìjẹ̀ṣà ọ̀rọ̀ rẹ o Ìjẹ̀ṣà ní bó la wá fẹ́ rìn báyìí tó o kù sọ̀wọ́ lọ́hùn aago 9 lọ sí aago 11 ni mo tó wo aago 11 òru sí aago 12 òru mo tó wo Òṣogbo yẹ tí mo sọ yìí pẹ̀lú mọ́tò mi tí mo dábò speed burúkú la bá kúrò láti Adó kò tọrọ ọ̀nà bẹ̀yẹn kò sí ọ̀nà ní Èkìtì ẹ má jẹ́ pa bọ́tà ìjẹ kò sọ́nà ẹ bá gbára mọ́ kọ́ táyà ń gbà bọ́ wá sí Ìjẹ̀bú-Jẹ̀ṣà kò sọ́nà bẹ̀yẹn mọ́ ọ̀nà bẹ̀yẹn ti tán àtúpàdé àwọn Fúlàní lóru wọn daran kéyí Fúlàní wọn daran lóru so ọ̀rọ̀ yẹn là ń bá kiri gbogbo yẹn pé bóò ni kíní yóò ṣe jẹ à ń tọ àwọn àgbàlagbà lọ ní abẹ́lé pé bóò ni ẹ bá wọn wò kíní yìí bóò ni àjò yìí ṣe rí wọ́n dẹ̀ jọ mọ iye wa jọ́nà náà ti fi hàn wá pé kì í ṣàwọn olóyè ni kágbàgbé lórí ẹ̀ lórí àwọn sẹ́ẹ̀tì tó wà ń ta tó ń lead pé àwọn tí ó gbà ń bọ̀ ṣùgbọ́n àárín fẹnu sọ̀rọ̀ tán níbí báyìí nítorí ọ̀tá ìdí nìyẹn àsọtẹ́lẹ̀ ti wà àsọtẹ́lẹ̀ wà àwa ò ní dákẹ́ o torí ẹ̀ mo bẹ̀ yín mo bọkùnrin mo bẹ̀ ọmọ kékeré mo bẹ̀ àgbàlagbà lọ́rọ̀ ọ̀rọ̀ lóye Sunday Igboho ẹ já mi lórí ẹ̀ ẹ má bu àbọ̀wá ẹ bá bu mọ́ ẹ má bu olóyè mọ́ ẹ má sọ pé kò ṣe dáadáa wo lẹ tó fẹ́ kó ṣe sọ́dọ̀ bàtẹ́ mi rẹ bá bọ́ èmi iṣẹ́ àfibíṣẹ́ lóore o àṣírí lẹgbẹ́ lẹ́nu mi lé ní bí mo ṣe máa ń takò bàbá Bọ́lá Ahmed Tinubu tó bá ṣe dáadáa bí kan ẹ̀ rí pé màá tún yìn bàbá àròjọ ọwọ́ yín bì kan o ẹ ṣe àdúpẹ́ o bẹ́ẹ̀mi ti rí tèmi nìyẹn kó dáa ni tí bàbá bá change léde tó bá bẹ̀rẹ̀ sí gbogbo nǹkan tá a fẹ́ ẹ̀ rí bí ṣe tún máa yìn bẹ́ẹ̀mi ṣe rí nu ṣùgbọ́n èmi ò mọ ọ̀rọ̀ pa nígbà tí yóò bá ṣe nǹkan dáadáa tí wàá mọ sọ pé ó ṣe dáadáa èmi ò mọ̀ ṣe that's one thing about me aṣàjẹmọ́sẹ̀ ni mí èmi ò mọ̀ ṣe o àṣírí ibẹ̀ lẹ́gbẹ́ lẹ́nu mi lẹ́nu èmi yìí sì ṣe nǹkan torí kéèyàn lè wá fún mi lówó èmi yìí ṣe ń tèmi o ọmọ ìlú òkè ni mí èmi ò mọ̀ ṣe ìwọ̀nba tó bá jẹ́ gbúre àti ẹ̀kọ́ ọ̀rọ̀ nú ni mo rí tí mo bá fi gbọ́n mú àti ọmọ àtìyàwó ó ti tó èmi wàláì ó tó mi tí ilé ogbé tó gé ṣe ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lórí ìkànnì ilé nìyí títí tá a fi máa mú àkọ́tún ètò mi wá èmi tí ń tòótọ́ Bàbá Àṣà.